King Dr. Saheed Osupa tún ti gbéṣẹ́ ẹ̀dẹ́ o. Ó ní ọ̀rọ̀ lẹ́yẹ òun gbọ́, ẹyẹ òun kì í déédé bà lórùlé o. Gbogbo àwọn tí wọ́n ń sọ pé òun burú òun bògiri, ó lóun kì í déédé sọ̀rọ̀, bẹ́ẹ̀ lòun kì í déédé bínú. Ṣùgbọ́n bí èèyàn bá ti ní òun lára dé stage kan tán ti sún òun tóun ti kó ògiri lòun ó tó sọ̀rọ̀. Ṣé ẹ wá rí nínú fídíò yìí Òṣùpá tún ti fèsì ọ̀rọ̀ padà. Ó ní wọ́n ti wá mọ̀ Sara Bayi báyìí. Wàhálà lágboolé fújì ó máa ń tẹ̀síwájú gidi gan mà ni. Ẹ wo ẹnu tèmi kọ́lẹ́ ti gbọ́ pé ìyá ti ṣàkú o. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tẹ̀ ń bọ́ sórí ìkànnì yìí, ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button kẹ́ ẹ like kẹ́ ẹ bá mi share kẹ́ ẹ pín kó délé kó dóko dáadáa. Ó yá ẹ tún wá gbọ́ ohun tuntun tí King Dr. Saheed Osupa tó tún sọ síta. Gbogbo àwọn tó bá mi ṣiṣẹ́ lọ́gá tèmi torí èmi máa ń gbọ́rọ̀. Ẹ̀yin tẹ́ ń sọ pé Òṣùpá Saheed lágídí tó dá lágídí. Màá ti kọ́kọ́ kìlọ̀ fún ẹ. Tó bá lò ya wèrè màá wá ní mú síwìn. Reciprocation of this one lẹ́yìn náà lè mi ṣe. Mo máa reciprocate gesture ni. Tó o bá ní mi lára màá kọ́kọ́ fi é sílẹ̀. Má máa kìlọ̀ fún ẹ. Tó bá ti wá ń pọ̀. Màá lọ bá ẹ wá ìnira tó ju ìnira lọ. Màá gbé wá fún ẹ in package. Gbọ́dọ̀. Tó bá yọ mí lẹ́nu bàbá ọ̀pọ̀ ọ̀la máa fi ẹlẹ̀. Má máa wù ẹ́, má máa kìlọ̀ fún ẹ, má máa fẹjọ́ ẹ sùn. Tó bá wá jáwọ́. Màá bẹ́ẹ̀ gbé ìyọnu tó ju ìyọnu lọ. Màá bẹ́ẹ̀ pákéjì ẹ̀. Tó bá sọ pé ń pẹ́pẹ́ mi, màá ṣe pẹpẹ súùpù fún ẹ. Àbí ndómì aláta tó máa pa ẹ lórí. Wàá máa gbé wèrè wà nílẹ̀. Ó pọ̀ bí iyẹ̀pẹ̀.
ẹ má gbàgbé láti click lórí subscribe button tẹ́yin ò bá ti ṣe bẹ́ẹ̀ ẹ like kẹ́ share kẹ́ drop comment yín. Òṣùpá fẹ́sà fúláwà tàti gbé ṣẹlẹ̀ bàbá Zulia. ọ̀la mo ní apátákù rú akọrin bí ẹni gbígbẹ́ orin tó so gbálágùn gbàlágùn. tó bá sọ wípé wọ́n mọ̀ sára a jẹ́ kó ti bà wọ́n rí. èèyàn tí ò jagun kò lè mọ gravity ogun. ọ̀rọ̀ tágẹ̀ mọ́dà ó ń bẹ lọ́rùn ogun dìjí bó ṣe ṣe gbọ́ tí ìjà láyé gbógun mi rẹ̀ lọ bí. at least wọ́n ti mọ̀ sára báyìí. tó bá sọ wípé wọ́n mọ̀ sára a jẹ́ kó ti bà wọ́n rí. èèyàn tí ò jagun kò lè mọ gravity ogun. ọ̀nà tágẹ̀ mọ́dà ó ń bẹ lọ́rùn ogun dìjì bó ṣe ṣe gbọ́ tí ìjà láyé gbógun mi rẹ̀ lọ bí. ọmọ orílẹ̀-èdè ẹ̀ máa gbọ́ ṣe yẹn ló pọ̀. tó bá sọ wípé wọ́n mọ̀ sára a jẹ́ kó ti bà wọ́n rí. èèyàn tí ò jagun kò lè mọ gravity ogun. ọ̀nà tágà mọ́dà ó ń bẹ lọ́rùn ogun dìjì bó ṣe ṣe gbọ́ tí ìjà láyé gbógun mi rẹ̀ lọ bí. mo sọ fún wọn wípé búrẹ́dì wà ẹ̀wà wà ajẹ́pọ̀wó wà wèrè tún wà o. ọ̀nà tágà mọ́dà ó ń bẹ lọ́rùn ogun dìjì bó ṣe ṣe gbọ́ tí ìjà láyé gbógun mi rẹ̀ lọ bí. ẹ máa fọ́ sára. búrẹ́dì wà ẹ̀wà wà Bàṣúùtù lé. owó ń bẹ wèrè wà. ẹ máa fọ́ sára. ẹ máa fọ́ sára. ta ló sọ fún yín gbà lówó ẹ ń ṣi èrè ẹ̀yin lẹ fún wa lówó oúnjẹ ni. wèrè wà ńlẹ̀ gan-an tó bá sọ wípé búrẹ́dì wà ẹ̀wà wà ajẹ́kọ̀wó wà wèrè tún wà o. ọ̀nà tágẹ̀ mọ́dà ó ń bẹ lọ́rùn ogun dìjì bó ṣe ṣe kọ́ sí ìjà láyé gbógun mi rẹ̀ lọ bí. ikú kan lẹ́kọ̀ọ́ lọ́rọ̀ mi èmi ọmọ jáwó àrùn kan lẹ́kọ̀ọ́ lọ́rọ̀ mi àfárá líle. ikú kan lẹ́kọ̀ọ́ lọ́rọ̀ mi èmi ọmọ jáwó àrùn kan lẹ́kọ̀ọ́ lọ́rọ̀ mi àfárá líle. ẹgbẹ́ náà kí lẹ́kọ̀ọ́ lọ́rọ̀ mi òbítíbitì owó ni. ọ̀nì kí lẹ́kọ̀ọ́ lọ́rọ̀ mi òbítíbitì owó ni. ọlá ló kàn lọ́rọ̀ mi òbítíbitì owó ni. ọlá ló kàn lọ́rọ̀ mi òbítíbitì owó ni. ikú kan ló kàn lọ́rọ̀ mi ìmọ̀ ọmọ jẹ́ o. very new boy very ọmọ kékeré. ikú kan ló kàn lọ́rọ̀ mi ìmọ̀ ọmọ jẹ́ o. àrùn kan ló kàn lọ́rọ̀ mi àfárá líle. àrùn kan ló kàn lọ́rọ̀ mi àfárá líle. tó bá sọ wípé wọ́n mọ̀ sára ajẹ́pọ̀ ti bà wọ́n rí. èèyàn tí ò jagun ò lè mọ gravity ogun. ọ̀nà tágẹ̀ mọ́dà ó ń bẹ lọ́rùn ogun dìjì bó ṣe ṣe kọ́ ti ìjà láyé gbógun mi rẹ̀ lọ bí. lẹ́ni ẹ máa fọ́ sára. ọmọ orílẹ̀-èdè ọmọ. wèrè wà ńlẹ̀ gan-an tó bá sọ wípé búrẹ́dì wà ẹ̀wà wà o ajẹ́pọ̀wó wà wèrè tún wà o. ọ̀nà tágẹ̀ mọ́dà ó ń bẹ lọ́rùn ogun dìjì bó ṣe ṣe kọ́ sí ìjà láyé gbógun ìrẹ̀lọ́bí.